Aláròyé máa wí o. èyí ni bí wọ́n ṣe sìnkú Táíwò Adégbòdù akọrin ẹ̀mí nìbàdàn. bọ̀ wọ́n ní ọjọ́ kúlà dèrè èèyàn sunwọ̀n láàyè wọ́n tún ní ká kú lọ́mọdé kó yẹni ó sàn ju ká dàgbà tọrọ jẹ lọ. òwe wọ̀nyí ló ṣe rẹ́gí pẹ̀lú bí àtọmọdé àtàgbà ọkùnrin obìnrin àwọn lóókọ láwùjọ àwọn òṣèré tíátà àwọn ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí àtàwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo ṣe dàgìrì jáde lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí láti wá ṣẹ̀yẹ ìkẹyìn fún olóògbé Táíwò Amos Adégbòdù gbajúmọ̀ akọrin ẹ̀mí tóun àti èkejì rẹ̀ Kẹ́hìndé Samuel Adégbòdù jọ máa ń ṣe bí ìgbín-fà ìkarahun àtẹ̀lé lójú agbo àti lójú ayé. ẹsẹ̀ kò gbèrò ní gbọ̀ngàn ìwòran ńlá ti Jọ̀gọ́ Invest Center tó wà lágbègbè Liberty Road nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ láṣàlẹ̀ ọjọ́ ajé Monday 30 oṣù kẹta ọdún 2026 yìí. alẹ́ ọjọ́ náà ni wọ́n ṣe àìsùn ìrántí àti alẹ́ àwọn òṣèré Artist Night fún Táíwò Adégbòdù gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń pè é láti ṣèdárò ọ̀kan pàtàkì akọrin ẹ̀mí tí ikú yọwọ́ ẹ̀ láwo láàrin wọn lójijì lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 2026 yìí. lára àwọn ìlú mọ̀ọ́ká tó péjú pésẹ̀ láṣàlẹ̀ ọjọ́ Monday ọ̀hún ni dókítà Yínká Ayéfẹ́lẹ́, Múyìwá Adémọ́lá tí wọ́n ń pè ní Authentic, Bùkọ́lá Aláyàndé olórin ẹ̀sìn Islam tí wọ́n ń pè ní Èrè Àsàlátù, adẹ́rìn-pòṣónú Ayọ̀bámi Ajéwọlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wòlíì Àgbà, òṣèré tíátà Adéníyì Johnson, olórin ẹ̀mí Bùkọ́lá Akínadé tí wọ́n ń pè ní Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù, Abel Olúwafẹ́mi Dòsùnmú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mega 99, akọrin ẹ̀mí Lánrè Tẹríba tí wọ́n tún ń pè ní Atóríṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọwọ́ iwájú ni ìyàwó olóògbé Àṣàkẹ́ Adégbòdù tó fi aṣọ dúdú wéra jókòó sí. ìbejì ọkọ rẹ̀ Kẹ́hìndé Adégbòdù jókòó sápá ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ Yínká Ayéfẹ́lẹ́, ìyàwó Kẹ́hìndé sì jókòó sẹ́gbẹ̀ẹ́ òsì opó tuntun yìí. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn tí wọ́n pè sórí pèpele láti sọ̀rọ̀ nípa olóògbé náà ni wọn kò lè mú ìbànújẹ́ tó gba ọkàn wọn mọ́ra nítorí kí wọ́n tó sọ gbólóhùn méjì mẹ́ta níṣe ni wọ́n ń bú sẹ́kún. síbẹ̀ àwọn olórin ẹ̀mí kan fi orin dárò, bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ kan sọ̀rọ̀ wọ́n ṣèròyìn bí Táíwò ṣe jẹ́ ọmọlúàbí tó àti bí ikú rẹ̀ ṣe jẹ́ àdánù gidi fún wọn. ọjọ́ kejì ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026 ni wọ́n fi eérú fún eérú tí wọ́n sì fi yèèpẹ̀ fún yèèpẹ̀ Táíwò Adégbòdù ní ilé wọn tuntun táwọn ìbejì náà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ parí sí Abà Ìbejì ní Royal Estate lágbègbè New Garage nìbàdàn. ṣíbáṣíbá lẹ́sẹ̀ àwọn olólùfẹ́ àti mọ̀lẹ́bí olóògbé náà pé sábẹ́ kanopí tí wọ́n ta sẹ́gbẹ̀ẹ́ àwọn ilé méjèèjì tó wà nínú ọgbà kan náà, ilé Táyé àti ti Kẹ́hìndé, bó tilẹ̀ jẹ́ pé Kẹ́hìndé Adégbòdù àti àwọn olórin ẹ̀mí kan kò lè wá. níṣe ni ẹkún ń pé ẹkún rán níṣẹ́ nígbà tí wọ́n gbé pósí funfun nẹ́nẹ́ tí òkú Táíwò wà nínú rẹ̀ dé. lẹ́yìn ìwàásù àti ọ̀rọ̀ ìyànjú wọ́n ṣí pósí náà láti fún ìyàwó, ọmọ àtàwọn mọ̀lẹ́bí olóògbé láǹfààní láti rí òkú Táíwò Adégbòdù fún ìgbà ìkẹyìn. ọ̀rọ̀ sì kọjá sísọ lásìkò yìí pẹ̀lú bí gbogbo abẹ́ kanopí náà ṣe ń hóyànmù fún ẹkún àti omijé àwọn tó bara jẹ́ láti rí òkú olóògbé. lẹ́yìn èyí wọ́n kọrin ìdágbére wọ́n sì gbé òkú náà jẹ́ẹ́jẹ́ wọ sàárè tí wọ́n ti gbẹ́ tí wọ́n sì ti ṣe lọ́ṣọ̀ọ́ láti sin Táíwò sí. lára àwọn èèyàn díẹ̀ tó bá Aláròyé sọ̀rọ̀ níbi ètò ìsìnkú náà ni olórí ẹbí Adégbòdù, akọrin ẹ̀mí Èrè Àsàlátù,
àti ọ̀rẹ́ olóògbé tí wọ́n jọ lọ síléèwé sẹ́kọ́ndìrì láti kékeré. Èyí lohun tí wọ́n sọ. Lórí mi tùdọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó wà sọ́dún òjijì ló bá mi nítorí mi rí kó sáìsì, mi ì gbọ́ àìsàn, mi ì lè gbọ́ pé wọ́n gbé káàkiri. Àwọn rí mi get lórí fóònù, orí WhatsApp number mi wọ́n ti sọ fún mi pé Táíwò dákẹ́ ṣé o mọ nǹkan tó ń sọ. Ìgbà tí mo máa sí Facebook page mi mo bá tán ti post ẹ̀, Kẹ́hìndé náà ló post ẹ̀, Kẹ́hìndé náà ló sọ fún mi pé dákẹ́. Kí ló ṣe é? Ó lè sọ pé ó rẹ̀ òun láti inú òun wà pé bóyá ó ní bóyá stress pọ̀, bóyá kò ń sáré gbé lọ sí hospital. Bóyá ló ń gbé lọ sí hospital pé kò tiẹ̀ dúró gba treatment lọ sí hospital náà ló dákẹ́ sí. Pátá yálà kìrìsìtẹ́nì ni ẹ́, yálà mùsùlùmí ni ẹ́, yálà lẹ́sìn ìbílẹ̀ ni ẹ́, kí kálukú máa palẹ̀ mọ́ fún ikú at any time ló lè dé. Kí la fẹ́ fi palẹ̀ ikú mọ́? Òun náà ni ká máa hùwà dáadáa, ká máa sọ̀rọ̀ dáadáa, ká máa ṣe dáadáa ní gbogbo wákàtí àti àkókò tàbá ti ń wo bẹ láyé. Ká máa yẹ ara wa wò kó tó ṣe nǹkan kan sọ́mọ́là kejì, kọ́kọ́ wò pé tó bá ṣe rẹ̀ sí mi ṣé mo máa gbà. Ẹ̀kọ́ tí ikú Táíwò Adégbòdù kọ́ wa nìyẹn o. Torí wípé ẹni tó lọ sí òde eré lọ́sàn-án tó dẹ̀ di lálẹ́ tó dẹ̀ complain pé àyà òun ó heavy, òun ò understand bó ṣe ń ṣe òun tó dẹ̀ gbé lọ hospital tí ó dẹ̀ lò ṣẹ́jú márùn-ún tó fi kú. Definitely nǹkan tó ṣẹlẹ̀ sí ó lè ṣẹlẹ̀ sí anybody, kò sẹ́ni tí kò lè ṣẹlẹ̀ sí. Kí kálukú máa prepare ara ẹ̀ kalẹ̀ fún ikú ní any time, kò sígbà tí kò lè dé. Kí la fẹ́ fi prepare? Òun náà ni ká máa ṣe dáadáa. Nǹkan tó bá ti mọ̀ wípé ò lè gbà má ṣe fún ọmọdéjì. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé láti ilẹ̀ ló ti ní ẹ̀bùn orin yìí tí Kẹ́hìndé dẹ̀ máa ń lùlù. Ó tún ní elder sister wọn kan, sister Bukola, kọ́lọ́run fún àwọn kẹwọn. Tó jẹ́ pé Táyé ló jẹ́ kí many people mọ Òkè Olífì nìbàdàn. Àwọn méjèèjì torí gbogbo wa the grown up was so awesome. A máa ń sinra wa ní ìsìnkòkò nígbà tá a kéré ni. Tá bá ti lọ sókè Olífì, àwọn máa tẹ̀lé wa padà wá sí ìgboro because ọ̀dọ̀ wọn jìnnà sí ìlú. So gbogbo wa àjọ máa ń kóra wa káàkiri débi pé màmá tó bí wọn lọ́mọ, mo lè sọ pé ara ìyá yẹn ní Táyé ló ti mú ìwà, torí ìyá yẹn kó yàn mọ́ra gan, àtọmọ ọlọ́mọ àti tí ò ń ṣọmọ wọn. Àwọn ọmọ yìí ló jẹ́ kí àwọn ẹbí wọn kí wọ́n fẹ́ràn gbogbo ọmọ tó bá wà ní ìlú Awẹ́ tí ò bá mọ àwọn Táyé Adégbòdù lókè Olífì tó ò tí ì ṣeré lókè Olífì ò dáwẹ́. Ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé akíkanjú ọmọ ni àwọn méjèèjì dẹ̀ nífẹ̀ẹ́ láti kékeré ní ìfẹ́ ìbọ̀ǹdì yìí ti wà láàrin wọn. Tẹ́gbẹ́ tí Ìyábẹ̀jì bá ń pe Táyé wò, Kẹ́hìndé máa sọ pé lọ sápamọ́, Ìyábẹ̀jì ti ń pè ẹ́. Tó bá ń ṣe ṣòru, nífẹ̀ẹ́ lọ fídíò. Mi ì ṣe kérúbù o, Catholic Church náà bí mi sí. But torí àwọn Táyé a máa lọ sókè Olífì lọ ṣe ṣòru. Wípé torí pé ká lè ṣeré, kí gbogbo wa lè jọ ṣe papọ̀. So láti gba yẹn later gba tí mo move sí Ìbàdàn, ilé wa ò jìnnà síra wọn best way. Ọ̀dọ̀ mi ló ti rí ìyàwó tó fẹ́. Ó dẹ̀ rí lọ́dọ̀ mi, ó ní wọ́n sẹ̀ mú láìka ọmọ yìí, mo fẹ́ fẹ́. Mo ní Táyé, mo ní kò sí problem, pé go ahead. Mo dẹ̀ bọ́ ọmọ náà sọ̀rọ̀ Bùkọ́lá, mo ní Táyé ní òun láìkẹ́ o. Ó ní sister tẹ́ bá ti sọ pé mo léèyàn dáadáa ni, he's my brother from another mother. The bond was so tight. Kò síbi tí Táyé ti lè rí mi tí máa wà ní anywhere, bóyá ó ń ṣe show lọ́wọ́ tó bá ṣáìtì mi látàn kan, a máa pariwo Abọ́sẹ̀dé, a máa pariwo Táyé Lolú ìlọ́kọ́ máa rélù, ẹrú mọ̀ṣá ọmọ àjọba ló lélẹ̀, tẹ̀tú òjọba lóhùn ẹ̀rọ, ìlọ́kọ́ tá a mú ṣàna ìyàwó tó ní káwẹ́ni rẹ̀ ká pa fọ́ba, ọmọ amúdà gangan fi bánà ẹ̀ lórí, oríkì kan náà lájọ ń jẹ́. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.